yanu. Mo ní báwo lẹ ti tóbi tó bàbá mi ọkọ mi. Báwo lẹ ti tóbi tó ògbénu wúdí aṣọlá ògbénu ọmọ ènìyàn fọ́hùn. Báwo lẹ ti tóbi tó ọlọ́run tó lọ́kànrin kése. Gbogbo ayé ò gbà yín. Mo ní gbogbo ọ̀run ò gbà yín. Ẹ tún fi láàyè ẹ fi ṣàpótí ìtísẹ̀ ọlọ́run ìyanu. Ẹ tún finú ọmọ ènìyàn ẹ fi ṣe bùgbé. Báwo lẹ ṣe tóbi tó bàbá mi tó tóbi tóbi tí ò ṣe é gbé. Bàbá mi tó tóbi tóbi jọ̀rọ̀jọ̀rọ̀. Bàbá mi tó tóbi tóbi fẹ̀ǹfẹ̀fẹ̀ǹfẹ̀. Bàbá mi tó tóbi tóbi kàbìtìkàbìtì. Mo ní báwo lẹ ṣe tóbi tó aráyé àrọ̀run ọlọ́run tèmi. Báwo lẹ ṣe tóbi tó ọ̀rọ̀mọ níṣẹ́ ti fàyà tì. Mo ní báwo lẹ ṣe tóbi tó kàbìtìkàbìtì gbòlàgbòlà jọ̀rọ̀jọ̀rọ̀ jìgbìnìjìgbìnì ọlọ́run tèmi. Ẹ tóbi tóbi gbogbo ayé ò gbà yín. Mo ní ẹ tóbi tóbi gbogbo ọ̀run ò gbà yín. Ọlọ́run tèmi tó lọ́kànrin kése. Báwo lẹ ti tóbi tó ọlọ́run mi. Àwa a ò mà rí. Mo ní àwa àmọ̀rìdí lórúkọ rẹ̀ ń jẹ́. Àwa olódùn ọmọ àrè. Báwo lẹ ti tóbi tó ọlọ́run ìyanu. Ọlọ́run tèmi mo forí balẹ̀ fún ọ. Bẹ́ẹ̀ ni báwo lẹ ṣe tóbi tó ọlọ́run tèmi ọlọ́run ìyanu. Àwa má rídìí lórúkọ rẹ̀ ń jẹ́. Tá a wá tá ò rí bàbá mi tí ń fi òmùgọ̀ tí fi ń dààmú ọlọ́gbọ́n. Bàbá mi olódùn ọmọ àrè. Bẹ́ẹ̀ mò ń forí balẹ̀ mò ń yí ká ọ̀tún mò ń yí ká òsì níwájú ọlọ́run níwájú rẹ nítorí pé ó tóbi tóbi ọ̀run ò gbà ọ́. Ó tóbi tóbi ó tún múlẹ̀ ayé ó tún fi ṣe àpótí ìtísẹ̀ tiẹ̀. Bàbá mi tó lọ́kànrin kése aráyé àrọ̀run gbanigbani tí à ń sáyà olódùmarè ẹkùn ọkọ̀ òkè. Ìwọ ni mò ń pè tí mò ń perí lóòrè ní. Gbogbo yín ṣe ti darapọ̀ mọ́ mi ẹjẹ́ àjọ máa kì í ni nítorí àwọn olórin kan sọ pé àkìkì tán ọlọ́run àkìkì tán àyìnyìn tán kábíyèsí àyìnyìn tán àkìkì tán àyìnyìn tán náà ni orúkọ rẹ̀ ń jẹ́ ọlọ́run tèmi. Kájọ máa kí kájọ máa yìn kájọ máa kì í náà ni. Kí wọ́n máa fi eléyìí kí yín káàbọ̀ sórí ètò Ìjíròrò òwúrọ̀ lórí Kaftan tẹlifíṣàn Yorùbá lóòrè ní. Ẹ ti mọ orúkọ tèmi a máa jẹ́ Ola Onabajo. Ayọ̀olúwa ṣeun ńlá fún mi. Bẹ́ẹ̀ dẹ́rẹ́ ẹ ti mú gbogbo ọjọ́ yìí tí n bá ti dé èmi àti àwọn gbajúgbajà oníṣòwò pàtàkì náà lájọ máa ń wá. Oníṣòwò pàtàkì tájọ sọ̀rọ̀ lẹ́ni wọ́n ti wà ń kalẹ̀ wọ́n wà ń digbí tásìkò bá tó wọ́n máa darapọ̀ mọ́ mi. Ọ̀rọ̀ tá a fi gbara wa níyànjú lẹ́ni ó ní mo pe àkórí ẹ̀ ní òpùrọ́. Òpùrọ́ àwọn wo gan là ń pè lópùrọ́? Àwọn tí wọ́n lè sọ̀rọ̀ kábà bẹ́ẹ̀ ni. Bọ́n bá ní ẹ káàárọ̀ ńlẹ̀ yìí kó nítọ̀hún ó sáré bọ́ta kórè wò ta. Òpùrọ́. Bọ́n bá ní ẹ̀lẹ́ ńlẹ̀ ẹ kúrọ̀lẹ́ o kó nítọ̀hún rèé wò ta kó mọ̀ pé àbílẹ̀ṣẹ̀ mọ́ bọ̀ ni. Bí lágbájá bá ní ẹ kúrọ̀lẹ́ kẹ́ ẹ sì mọ̀ wípé mébí òru jìnjìn la wà. Òpùrọ́. Àwọn tó jẹ́ pé tí wọ́n bá pé ẹyọ kan ni ẹ ti mọ̀ pé nǹkan òun ó tó gún ó tó gbọ̀n. Òpùrọ́. Àwọn Yorùbá bọ̀ wọ́n ní purọ́ níyì ẹ̀tẹ́ ni màá mú wá. Bó o bá parọ́ kan lénìí bóyá nǹkan kan tó ò lè dá ṣe tó bá pé èmi ni mo ṣe lẹ́yìn èmi mo ṣe tọ̀hún. Nígbà tí àṣírí rẹ̀ bá tún ń kọ́ ibo ló fẹ́ fi ojú sí. Ohun táwọn Yorùbá ṣe pé purọ́ níyì ẹ̀tẹ́ ní mú wá nìyẹn. Tó bá parọ́ lénìí táwọn èèyàn gbóríyìn fún ẹ tán gbóṣùbà fún ẹ tán ṣe dàsánkátà tán ní àwòkáre tán wá rí i pé irọ́ ló ń pa gbogbo ayé wàá máa fojú ẹ̀tẹ́ wò ọ́ pé orí
ò rárá lé ẹ̀ àwọn eléyìí ò parọ́ mọ́ wọ́n mú un láàyè ni. Òpùrọ́ àtúbọ̀tán òpùrọ́ kì í dáa. Táwọn èèyàn bá tiẹ̀ ti mọ èèyàn kan ní òpùrọ́ ẹ rí gbogbo ayé ó bẹ̀rẹ̀ sí ní séra fúnrú ẹni bẹ́ẹ̀. Wọ́n pé lágbájá ló lọ bá ṣe irú nǹkan báyìí n tójú ẹ bá rí ń bẹ̀ kó yá fara mọ́ nítorí irọ́ ni ó fi to há pọ̀, irọ́ ni ó fi to bí pọ̀, irọ́ ni ó fi to dí pọ̀ títí tí ó fi dé gbì. Ìwà òpùrọ́ ìwà tí ò dáa ni n tí mò ń ṣe atótónu fún látàárọ̀ náà. Yorùbá pé ibi mò ń lọ òjì ibi mò ń yà ló pọ̀. Ìwà òpùrọ́ ìwà tí ò dáa ìwà tí ò yẹ ọmọlúàbí ni. Tí nǹkan bá kúkú jẹ́ báyìí ẹ kúkú jẹ́ ká mọ̀ pé báyìí ni. Bó bá jẹ́ funfun ni ẹ pé kíní yìí o funfun ni. Bó bá sì jẹ́ dúdú ẹ pé eléyìí o dúdú ni o. Ṣùgbọ́n ká wá máa fi dúdú pe funfun ká máa fi funfun pe dúdú ohun tí ò dáa ni. Ìwà tí ò dáa pátápátá báyìí ni. Ó sì ti dàbí àwọn ohun tó ń ba orílẹ̀-èdè tá a wà yìí gan jẹ́ pàápàá. Nígbà ẹ bá yan olórí orílẹ̀-èdè yóò mọ̀ pé nígbà kan rí èmi gan ti wà nírú ipò tẹ́ ẹ wà yìí n ní pátá n ní bàtà n ní ṣẹ́ẹ̀tì ẹ mọ́ wọ́rì tí n bá ṣe wọlé báyìí gbogbo ọ̀nà yín tí ò dáa gbogbo ẹ̀ ní ìtúnṣe gbogbo ilé ìwòsàn láfògùn sí gbogbo ilé ìwé ìjọba látúnṣe kan ṣàbà lè wọlé fúnra wọn wọ́n sì mọ̀ pé irọ́ làwọn ń pa. Tó bá sì wá débẹ̀ tán wọ́n á bẹ̀rẹ̀ sí ní ṣe bámúbámú ni mo yó èmi ò mọ̀ pé bí ń pọmọ ẹnì kọ̀ọ̀kan. Ẹ dákun gbogbo atótónu tí mò ń ṣe òun náà ni pé ìwà òpùrọ́ ìwà tí ò dáa ni. Ẹ jẹ́ ká máa sọ òótọ́ wọ́n ní ká sọ òótọ́ ká gba kí wọ́n bú wa lé lórí ó sàn ju ká parọ́ lọ. Ó sàn ju ká parọ́ lọ. Ètò ìjíròrò òwúrọ̀ ṣì ń tẹ̀síwájú lórí Kaftan tẹlifíṣàn Yorùbá àtìyín gangan. Ẹ jẹ́ kí n dé òkè lọ́hùn kí n lè fi jó àti ayọ̀ kí n fi gbé àlejò mi gẹ̀gẹ̀ sórí ìjókòó nígbà tí a bá fi padà dé àwọn akọ́n lu àgbà mi ètò ní pẹrẹwu. Ẹ kú kalẹ̀ má ti lọ síbi kankan à ń padà bọ̀. Ìjíròrò òwúrọ̀ lórí Kaftan tẹlifíṣàn Yorùbá àtìyín pẹ̀lú atọ́kùnrin Ola Onabajo èdìdí ìfẹ́. Kó tó di pé mo lọ sílé agbára lẹ́ẹ̀kan mo sọ fún yín mo ní tí n bá fi máa padà dé èmi àti ọ̀kan gbòógì lára àwọn oníṣòwò pàtàkì ilẹ̀ yìí náà lájijọ ń padà bọ̀. Wọ́n sì wà níkàlẹ̀ báyìí wọ́n ti wà níbí àlejò mi ẹ káàbọ̀ sórí ètò. Àṣẹ fẹ́ dọ̀bálẹ̀ ni. Ẹ mọ̀ dọ̀ ṣe dáadáa lẹ́dẹ́. Olúwa ṣeun àlàáfíà. Àlejò mi lórí ètò ìjíròrò òwúrọ̀ a máa ń sọ̀rọ̀ sókè. Ókè mà. Ẹ sọ̀rọ̀ sókè ló ń jẹ́ bẹ́ẹ̀. Yes ma. Gbogbo ilé ń kọ́. Àlàáfíà làwà. Olúwa ṣeun. Ẹ ti rí ojú àlejò mi tí ṣe ń dán tí ń ṣe yọ̀yọ̀yọ̀ ẹ ti mọ̀ pé oníṣòwò pàtàkì náà ni wọ́n. Ẹ wá bá mi ṣe àfihàn ara tiyín fún àwọn ará ilé. Ẹ kúlé o gbogbo ilé orúkọ mi ni Oluwadunsin Akingbolasan. Iṣẹ́ music ni mò ń ṣe so èmi ń lùlù oní band mo dẹ̀ máa ń bá àwọn oníbàárà bá wọn ra ohun èlò instrument àdẹ̀ máa ń bá wọn ṣe installation ẹ̀. Àlejò mi ní orúkọ àwọn ni Oluwadunsin Akingbolasan. Yes ma. Ẹni ẹ máa ń ṣe iṣẹ́ ìlù. Bẹ́ẹ̀ni ma. Irú ìlù wo lẹ̀yin máa ń lù? Kò sí ìlù tí mi ò lè lù because nígbà tá a kéré ìlù àgbámọ́lẹ̀ ni wọ́n fi kọ́ àwa tá a dẹ̀ ti ń lù tó di pé ó di nǹkan tó jẹ́ pé ó di gbòógì fáwọn èèyàn but elédè mi ń lù tí mo fi ń jẹun làwọn èèyàn ń pè ní drum set.
drum set. Bẹ́ẹ̀ni. Nítorí ìgbà tí mo bèrè nísìnyí ní kò sí rúlù tẹ́lẹ̀ lu ẹ lè lu èyí tí wọ́n máa ń ṣe gángan ni ọwọ́ mi ò tí ì dánmọ́rán lórí ìyẹn bọ̀. ká ní pé ṣe lẹ sọ ni bá ti ní kẹ́ gbé ìlú ń wá ṣùgbọ́n ẹ ti jẹ́wọ́. Mo gbọ́dọ̀ jẹ́wọ́. ẹ ti jẹ́wọ́ pé ẹ nílé lu ìyún dáadáa eléyìí tí wọ́n máa ń ṣe báyìí pàápàá ìyẹn lẹ máa ń lò dáadáa drum set èyí tí ó máa ń pọ̀ wọ́n máa ń tò sílẹ̀ òun náà dàbí àgbámọ́lẹ̀ ní ṣùgbọ́n àgbámọ́lẹ̀ èbó lápè òun ẹni ẹ̀ tún máa ń bá àwọn ilé ìjọsìn ṣe tán bá fẹ́ ra ohun èlò orin ẹ máa ń bá wọn rà ẹ máa fẹ́ ra instrument ṣé ẹ máa ń ṣe sound engineer ni. Mo ń ṣe pọ̀ because téèyàn máa ń ṣiṣẹ́ music èèyàn gbọ́dọ̀ mọ dúnàdúrà which is the business aspect of nǹkan téèyàn máa ń ṣe because ó máa ń jẹ́ kí ayé dùn because èèyàn gbọ́dọ̀ fi síbì kan because ní téèyàn máa ń wà kì í ṣe gbogbo ìgbà lèèyàn máa lùlù tó máa tó ṣe nǹkan tó bá ti ń di ìgbà alẹ́ bí ìrọ̀lẹ́ ó yẹ kán mọ àwọn èèyàn fún nǹkan tó ti fi ọjọ́ àárọ̀ àti ọ̀sán ayé ẹ̀ ṣe so gbogbo àkọlé yẹn máa sá kiri sá sódò ó yẹ kí àwọn kankan wà tó ti ṣe tó yẹ pé tó bá di ọjọ́ alẹ́ ìyẹn lè fàbọ̀ sí ìyẹn ò ní pákele nú ọkọ máa wojú ọmọ kó tó jẹun. ẹni tí à ń gbìyànjú láti sọ fún wa ni pé tí èèyàn bá ṣe àwọn iṣẹ́ tó wúwo tó nira kéèyàn tún wá àwọn kankan náà tó jẹ́ pé ó lè máa mú owó wọlé tí ò ní nira tó àwọn kankan. dandan ni because ọ̀nà kan ò wọjà ìgbà míì wà dé because ayé tá à ń wà ó ti di ayé irúwà ògiri wa nǹkan tẹ́mi sọ pé competition ti wà so téèyàn má dẹ̀ fẹ́ dá wà ó gbọ́dọ̀ ní ọgbọ́n láti ṣe nǹkan táwọn ẹgbẹgbẹ̀rún ẹlòmíì ò ṣe láti lè tayọ so àkàmúyẹ àwọn èèyàn náà tájọ ń ṣe irú iṣẹ́ tẹ́ pé wọ́n ní òwò ní nǹkan mìíràn tí ò wà music related tó dẹ̀ sì ń rí nǹkan bẹ́ẹ̀ tó sì fi ń fund the dream wọn because èèyàn gbọ́dọ̀ fojú sọ́nà kan báyé ṣe ń yí yẹ kéèyàn máa fi ọgbọ́n máa bá yí. ó dàbí àwọn bá mi olórin kan wọ́n ní báyé bá ti ń lọ láwálé ká máa bá wọn yí ìṣọ̀lá Túndé Ọláwálé ẹ jọ̀wọ́ ẹ bá wa dà bọ̀lẹ̀ àlùjẹ́nìkìyà mọ́sá ẹ tẹ̀ ti jẹ́wọ́ onílù fún mi torí ẹ tiẹ̀ tí ì jẹ́ gbélé gan tẹ́ ẹ ti ní kẹ́mi lẹ́nu inú ẹ̀jẹ̀ ló wà gbogbo nǹkan tó bá wà láàfin lùlù níbẹ̀ síbẹ̀ lẹ́ ń fi orókùn yín lùlù Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní ìdí iṣẹ́ èèyàn náà ti ń mọ̀yàn lọ́lẹ̀ kálẹ̀ bá mi lùlù sí orin òní bá kàn sọ fún àwọn tí wọ́n ń ya fọ́nrán yìí pé ẹ bá wa pa fọ́nrán yìí à ń lọ lé. ẹ ti bínú yẹn. ṣùgbọ́n ẹ ti fi akọyọ nítorí pé ẹ ti bá mi lùlù sí ẹ tún sọ̀rọ̀ nígbà tí ẹ ṣe àfihàn ara yín torí mo ní kí n máa yọ́ lẹ́yọ kọ̀ọ̀kan ká tó wá bẹ́ẹ̀lù ọ̀rọ̀ ní pẹrẹwu ẹ tún ní ẹ̀yin tún máa ń kọrin ẹni ẹ máa ń kọrin àbí. èmi ò ń kọrin bẹ́ẹ̀ yẹn but a lè jẹ́ kí olórin kí iṣẹ́ ẹ̀ tayọ bí ká bá wọn record àwọn àwòwọ̀n nínú studio. ṣe iṣẹ́ àwọn tó máa ń bá àwọn olórin porin pọ̀ bẹ́ẹ̀ ni mà. tí àwọn olóyìnbó máa ń pè ní producer. ẹ ti gẹ̀tẹ̀ ẹ ti sọ̀rọ̀ sókè. mo ti sọ sókè mo bá yín sọ sókè. ẹ ṣeun mà. ìpolówó ọjà tẹ́ ẹ̀ sanwó fún mi. ó dáa ẹ máa ń porin pọ̀ ẹ jẹ́ kí n bẹ̀rẹ̀ láti bíbá pẹ̀lú ẹ̀yin nítorí a máa wo bẹ́ẹ̀ tí ń mú ojú tó iṣẹ́ ìlù lílù tó fi ń dowó fún yín ṣùgbọ́n ó ti tó bí ìgbà wo tẹ́ ti wà nídìí iṣẹ́ ìlù lílù. mo ti bẹ̀rẹ̀ ó ti tọ́jọ́ díẹ̀ because. a tó bí ọdún mélòó. ó ti ń lọ síbi 20 ọdún báyìí. ẹ sì lọ́jọ́ díẹ̀. bẹ́ẹ̀ ni. mo bẹ́ẹ̀ pé ọdún díẹ̀ kí n tiẹ̀ wá sọ pé ṣé bíi ọdún 5 ni o sí bíi 7 o níbẹ̀ wá ní ọjọ́ díẹ̀ ń mọ̀ wò pé bóyá bíi last week. ṣùgbọ́n nísìnyí tẹ́ ẹ pé ó ti tó bí 20 ọdún. bẹ́ẹ̀ ni mà. tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní lùlù. báwo lẹ ṣe bára yín nídìí iṣẹ́ ìlù lílù kásáré tí àbàrà lọ́wọ́ ẹ̀bùn tọ́lọ́run fún mi ni
so mo dẹ̀ dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tọ́lọ́run fún mi tẹ́ pé àwọn náà like music so láti ìgbà tí a ti kéré láti gbọ́njú mọ́ music so bá a ṣe ń gbọ́ la wá ń dàgbà sí bọ̀ fún èèyàn bíi tèmi nǹkan táwọn èèyàn láì tó ń jó sí ó wá ń stick mọ́ sẹ́mi tí mo fi mọ̀ pé it's just beyond pé kí n gbọ́ ó ti di bárakú jẹ́ kí gbogbo nǹkan lé gbàtà kiri gan láti bàjẹ́ but ó dúpẹ́ lọ́wọ́ àwọn òbí tí mo ní Ọlọ́run wá fi wọ́n ṣe atọ́nà láti gbé mi sí ibi tó yẹ kí n ti lè kọ́ kí ni yẹ kí n dẹ̀ máa nímọ̀ ìjìnlẹ̀ ń bẹ̀ tí Ọlọ́run ti sọ di ńlá tọ́lọ́run fún mi lẹ́nu. ẹni sọ̀rọ̀ túmọ̀ sí pé ẹ lọ kọ́ kẹ́ tó bẹ̀rẹ̀ sí ní lù ṣe ẹ kọ́. mi ì kọ́ kí tó bẹ̀rẹ̀ sí ní lù ó jẹ́ àbínibí tọ́lọ́run fún mi sínú. ṣùgbọ́n ṣé ẹ tún wá lọ sí àwọn ibì kan láti tún mọ̀ wọ́n sí. bẹ́ẹ̀ ni but kò dàbí eléyìí tọ́lọ́run fún mi tí mo fi ṣe personal research tóyìnbó pé research and development because kò sí bí èèyàn ṣe fẹ́ kọ́ nǹkan tó lè dàbí nǹkan téèyàn bá mọ̀ lò fún ara ẹ̀ àti eléyìí tọ́lọ́run bá ti fún yàn gẹ́gẹ́ bí ẹ̀bùn bí èèyàn láti. mọ̀ dà pọ̀ ṣé ẹ̀yin kàn jí lọ́jọ́ kan ẹ dẹ̀ mú drumstick ẹ dẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní ṣe ó jọ bẹ́ẹ̀ mi ṣe bẹ̀rẹ̀ because nǹkan tí mo bá gbọ́ ó máa ń lẹ̀ mọ́ mi lára màá fẹ́ like okay kí n tú kíní yẹn kí n repeat ẹ̀ so ibẹ̀ lèmi náà ti mọ̀ pé okay ẹ̀bùn ní kíní yẹn so àwọn òbí tèmi dẹ̀ tọ́lọ̀ fún mi wọ́n tètè ti ṣàkíyèsí iye wọn sọ pé ọ̀gá yẹn náà pé bí ló fẹ́ yà sí o àwọn òde lè fi tipá tú láàsì mú mi láti fi ṣe nǹkan mi ọ̀dọ̀ wọn lè ní kí n má kàwé kí n má wọ́n jẹ́ kí n kàwé bọ̀ wọ́n fún mi láyè láti fi ṣe nǹkan tí ibi tí ọkàn mi nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni. ọkàn yín nífẹ̀ẹ́ sí bẹ́ẹ̀ ni ma. ẹ̀yin òbí tẹ̀ wá ń lé ẹ̀jẹ̀ tó mú ilé nínú ọ̀rọ̀ àlejò mi ká tó tẹ̀síwájú wọ́n ní àwọn òbí àwọn wọ́n ti tètè rí àwọn kìíní nínú àwọn wọ́n sì wá gbà àwọn láyè wọ́n fi àwọn lára balẹ̀ láti lọ máa ṣe kìíní iṣẹ́ ìlù lílù nítorí ẹ̀yin tẹ̀ ní ẹni àkọ́kọ́ tí màá kọ́kọ́ gbà ní lálejò lórí ètò ìjíròrò òwúrọ̀ yìí tó sì sọ pé iṣẹ́ ìlù drum set làwọn ń lò ṣé iṣẹ́ ìlù yìí òun ló ń mú oúnjẹ sórí tábìlì fún yín. bẹ́ẹ̀ ni mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run because bọ́lọ́run ṣe fún mi lọ́gbọ́n àti mọ̀ ń lò àti àwọn èèyàn tọ́lọ́run tún fi mí sí ìkáwọ́ wọn lọ́lọ́run tún lò tó buyì kún iṣẹ́ tí mò ń ṣe because kárìn kápọ̀ ló máa ń yẹ̀yàn bẹ́ẹ̀ni yíyẹ Ọlọ́run dẹ̀ ní jẹ́ kéèyàn bá olórí burúkú rìnrìn àjò so téèyàn bá èèyàn tọ́lọ́run máa fúnyàn lólóore aláàánú tó mọyì iṣẹ́ téèyàn ń ṣe èèyàn máa ṣiṣẹ́ kékeré ó máa di nǹkan ńlá téèyàn bá dẹ̀ sí ń bọ́ lọ́run rìn kò síyàn tó ń bọ́ lọ́run rìn tó ń jogún òfò. ẹ ṣeun àlejò mi ẹ ń gbìyànjú láti sọ fún wa pé iṣẹ́ ìlù yìí ní mú oúnjẹ sórí tábìlì fún yín àwọn ọ̀nà tí ó ń gbà mú oúnjẹ sórí tábìlì fún yín ẹ máa sọ fún wa ṣùgbọ́n jẹ́ ká dókè lọ́hùn-ún kó tó di pé a máa lọ sókè lọ́hùn ṣó ní àwọn fọ́nrán ibi tí ẹ ti lu ìlù tá a lè rí wò nílé bá a ṣe ń lọ òkè lọ́hùn ó wà tẹ́ ẹ lè fi hàn wá. most of them àwọn iṣẹ́ tí mo ti ṣe fún àwọn artists ó pọ̀ díẹ̀. ó pọ̀ so ó yẹ fún wa nìkan nínú wọn tá a lè lọ wò báyìí tó wà níta tó sì jẹ́ ìlẹ̀ ṣe fún àwọn èèyàn tí ẹ ṣe fún. mọ́tàrà àti oníbàárà mi kan tó wà ní Amẹ́ríkà orúkọ orin yẹn ni I am not alone. I am not alone ó sì ní fọ́nrán. ó ní fọ́nrán wọ́n dẹ̀ shoot video fún. tó fine dáadáa ẹ̀yin ará ilé ẹjẹ́ lọ wo I am not alone by mọ́tàrà lára iṣẹ́ ọwọ́ àlejò wa tán wà lórí ètò pẹ̀lú wa ni tá a bá fi máa padà dé a wà á tẹ̀síwájú nínú ọ̀rọ̀ tá à ń sọ ẹ kú kàlẹ́ máa ti lọ síbi kankan à ń padà bọ̀. lẹ́ṣin wa lórí Kaftan television Yorùbá ti yín ó ga jù àlejò mi ẹ kú kalẹ̀. ẹ ṣe mọ̀. ó ga a lọ wo fọ́nrán orin I am not alone bẹ́ẹ̀ ṣe fún wa fọ́nrán ó sì dùn orin òun gan pàápàá ó sì ó dùn ó dáadáa ẹ kú iṣẹ́ takuntakun. kó tó di pé a lọ sílé agbára lẹ́ẹ̀kan à ń sọ̀rọ̀ nípa bí ẹ ti ń ṣe iṣẹ́ ìlù tí àwọn iṣẹ́ ìlù yìí tí wọ́n sì ń mú oúnjẹ sórí tábìlì fún yín wọ́n mú ojú yín kó máa dán
kí tẹ̀ ní àwọn nǹkan tẹ̀ lè sọ fún wa ní àwọn nǹkan tẹ̀ ń ṣe tó ń jẹ́ kí iṣẹ́ ìlú yìí kó máa gbèrú sí lọ́wọ́ tiyín. Ok, ẹ ṣé, mo dúpẹ́. Àwọn kan wà tí mi ò lè fi Yorùbá ṣàlàyé bọ̀ máa. Ẹ máa jọ mọ́ nínú ara wọn náà. So èmi Ọlọ́run fún mi lẹ́bùn but ẹ̀bùn ò lè dédé di nǹkan ńlá téèyàn bá ṣiṣẹ́ sí ẹ̀bùn yẹn tó máa jẹ́ kí èsì kíní yẹn jáde táwọn èèyàn máa rí because kò séèyàn tó fẹ́ báyàn sọ àlàyé èèyàn tó bá ní ohun láti fi hàn fi ṣàṣeyọrí ni gbogbo èèyàn máa fẹ́ bá ṣọ̀rẹ́. Bẹ́ẹ̀ni. So ẹ̀bùn yẹn wà ìgbà tí mo rí pé òkè ẹ̀bùn tọ́lọ́run fún mi lélẹ̀ Ọlọ́run dẹ̀ fún mi lọ́gbọ́n àti sọ pé òkè kí làwọn kan tó yẹ kí n ṣe number one mo jókòó mo bára mi sọ̀rọ̀ òkè ìlú mo fẹ́ lù báwo ni mo ṣe máa lù tó máa tayọ àwọn tó kù ìyẹn ara mi mo ń bá sọ̀rọ̀ because I'm competing with myself not with any other person. So mo á rò pé òkè standard tí mo fẹ́ rí tó máa jẹ́ nǹkan tó yẹ pé tí máa wà lẹ́ni place ní gbogbo àgbáyé wọ́n sọ pé ọ̀gá yẹn dún ó mọ nǹkan tí ó ń ṣe. So àwọn materials tó yẹ kí n rà tó yẹ pé àwọn owó tó ń fún wa ń gbà yẹn táwọn èèyàn fi lọ ń jà kára mo ṣe kó ìwé fọ́nrán TV DVD tí mo máa jókòó dan adẹ̀bẹ̀ sí ń ṣe àwọn àjíròrò lórí àwọn kìnìyàn tí mo dẹ̀ ń practice for consistently for over 5 to 7 years tó dẹ̀ ń kò tí ì sí ibi tí mo ti fẹ́ fi hàn Ọlọ́run máa ń prepare èèyàn kó tó fi lọ síbi tí ògo ẹ̀ ti máa tayọ because tọ́lọ́ máa nífẹ̀ẹ́ wa kò ní fẹ́ ká béèrè ògo tá a lè mọ̀ wúlò ẹ̀ because ẹlòmíì ti fi owó ra ikú because kò ní capacity nǹkan tó yẹ kó ní láti fi maintain ògo tó ń bọ̀ kò sí bàbá ṣe nífẹ̀ẹ́ ọmọ wa sí ọmọ wa tí ò ju ọmọdún kan sọ ọmọdún 4-5 a lè fi kọ́kọ́rọ́ mọ́tò lé lọ́wọ́ torí pé a nífẹ̀ẹ́ kò ní ẹ̀mí àti wà kò ní okun àti wà ọpọlọ ò tí mọ bó ṣe kàn fi kíní yẹn ṣe so ń gbà míì báwa èèyàn ṣe máa ń béèrè nǹkan lọ́wọ́ Ọlọ́run tọ́lọ́run bá dẹ̀ dáhùn àlọ́lọ́run burú bọ́ Ọlọ́run ló máa ń fi ìgbà àti àsìkò kó yẹ̀yàn so gbàtí mi dẹ̀ jókòó mo dẹ̀bẹ̀ sí ń bẹ̀rẹ̀ mo ní Ọlọ́run bá mi rìnrìn àjò yìí kò sí kéèyàn máa kó oríṣiríṣi ìṣòro àbí àtakò lọ́nà àkàmúyẹ àwọn èèyàn tó ti sọ fún mi pé lórí burúkú ṣé ìlú yìí ló fẹ́ fi jẹun àwọn dàlẹ́ ní àwọn lójú máa tì so téèyàn máa wà tó gba Ọlọ́run gbọ́ tó dẹ̀ gba iṣẹ́ ọwọ́ ẹ̀ gbọ́ ó lè pẹ́ ó lè yà ṣùgbọ́n tọ́lọ́run máa sọ pé àsìkò tiẹ̀ tó kò sí nǹkan tẹ́nibọ̀dì lè ṣe so mo dẹ̀ practice mo kàwé so ibi tó wá tó stage kan Ọlọ́run á jẹ́ kí n máa practice kí n máa ṣe àfihàn nǹkan tèmi ti ń kọ́ nínú ibi ìkọ̀kọ̀ mo bọ́ sí church mo wá bẹ̀ sí lọ àwọn ẹ̀bùn tọ́lọ́run fún ọmọ yìí lágbára èèyàn kan wá láti ìlú Èkó nígbà tí mo ṣì wà lákùrẹ́ mọ́ ẹ̀ ó ní talent yìí máa waste ẹ̀. má dúró síbí. ẹni ǹjẹ́ ẹ ló yẹ kí n understand pé àwọn kan wà tó máa ń ráhùn àwọn kan wà tí ò ráhùn owó. kábíyèsí. ó ní nǹkan tó mọ̀ ó dẹ̀ láwọn èèyàn tó mọ̀ ó dẹ̀ láwọn èèyàn tó mọ̀ wọ́n. so ibi tí èèyàn bá dúró sí ńgbà míì ló máa ṣàfihàn bí ògo yẹn máa tètè búyọ or not so òyìnbó máa ń pè ní the place and the power of positioning. So ibi tí èèyàn bá ní access sí torí ẹ̀ mo sọ mọ́ràn máa pé àwọn èèyàn téèyàn mọ̀ tó mọ yìí nǹkan téèyàn mọ̀ ní environment tó buyì kún iṣẹ́ téèyàn ń ṣe tó máa wọ pé ẹ lè dá wà níbí ẹ̀jẹ̀ àti síbí òun ló máa wá fi àdúrà á fi ìrìn àjò ẹ̀lẹ́ Ọlọ́run lọ́wọ́ kó sọ di nǹkan tó máa jẹ́ ńlá so bọ́lọ̀ ń ṣe mí nìyẹn ìgbà tí mo dẹ̀ wá mo wá sí Èkó tí mo dẹ̀ wá kò rọ́gbọ́ but mo mọ̀ pé iṣẹ́ pọ̀ tí mo máa ṣe mo dẹ̀ sọ fọ́lọ́run pé mo gbọ́dọ̀ tayọ ní iṣẹ́ ẹ̀ Ọlọ́run dẹ̀ wo nínú àánú ẹ̀ àwọn tí mo ti fúrúgbìn sí tí mi ò kéré lọ́lọ́run wá tì mí sí tí mo bẹ̀ sí ń bá àwọn èèyàn tó mọ pàkínrín tó dẹ̀ tì mí sí béèrè church tí mo ti ń play wọ́n fún mi lówó owó ń wọlé síbẹ̀ so èmi ò stop síbẹ̀ because aim mi ó ju pé mo fẹ́ máa play in church lọ mo lè sin Ọlọ́run pẹ̀lú ẹ̀bùn but ìta lèèyàn ti máa ń kéré oko wọlé láti bẹ̀ mo bá àwọn artist bẹ̀ sí ń ṣiṣẹ́ àwọn bíi Tosin Martins àbí ẹ̀gbọ́n Wọlé Òní Tiwa Savage bọ́lọ́ ṣe bẹ̀ sí ní open ọ̀nà yẹn so ọ̀nà kan bẹ́ẹ̀ ni àǹtí mi ò ṣe iṣẹ́ as a musician pé church ni èèyàn máa wà for life Bible ní you are the light of the world àwọn àánú ayé but àwà pẹ̀lú ti àwọn ayé so tá a bá jẹ́ ìmọ́lẹ̀ tèmi jẹ́ ìmọ́lẹ̀ tí gbogbo wa jẹ́ ìmọ́lẹ̀ ibo láti fẹ́ tàn ibi tí òkùnkùn wà láti máa tàn
so Bible ìmọ́lẹ̀ ò lè tàn nínú ìmọ́lẹ̀. Nínú ìmọ́lẹ̀. Inú òkùnkùn náà ni ìmọ́lẹ̀ yóò ti máa máa tàn sí. So Jésù tó dẹ̀ nínú ọ̀rọ̀ ẹ̀ pé ká lọ ká fi ìmọ́lẹ̀ hàn pé àwa tí Olúwa làwa ń ṣe. So táwa àwọn èèyàn náà bá rí ìyanu t'Ọlọ́run fi iṣẹ́ wa ṣe, àwọn èèyàn náà wọn ò ní choice láti àti pé okay, because níbi tíṣẹ́ náà máa dáadé t'Ọlọ́run á máa fàyàn lọ́wọ́ sókè. Wọ́n tẹ̀yàn bá ṣe iṣẹ́ tí ó ṣàìmẹ́lẹ́, ó máa dúró pẹ̀lú àwọn ọba, kò ní dúró ní ibi tí ó kéré. níbi lásán, bẹ́ẹ̀ ni kò ní dúró níbi yẹpẹrẹ. Ẹ̀yin tí ẹ̀ ń wá ń gbìyànjú láti sọ fún mi torí ìbéèrè tí mo béèrè ni pé báwo lẹ ṣe ń mójútó iṣẹ́ ìlú tó fi wá búrẹ́kẹ́. Ẹ sì ṣàlàyé fún mi pé ẹ̀yin tí ẹ̀ ti ní àwọn àsìkò kan tó dàbí time of preparation fún yín, àwọn àsìkò ìgbáradì tẹ́ fi ń gbáradì dé ògo ńlá. Torí irú nǹkan yìí ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tí wọn ò ní àsìkò ìgbáradì gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ, wọ́n kàn fẹ́ ṣàdédé já gbangba ni. Téèyàn bá já gbangba yóò jábọ́ gbangba. mi ni máa sọ ni. If you start in a rush, you will end in a rush. Ọlọ́run tá à ń bá ṣiṣẹ́, Ọlọ́run process ni. Bẹ́ẹ̀ni. And mo máa ń sọ fún àwọn èèyàn tó súnmọ́ mi àti àwọn èèyàn tí mo máa ń ní oore ọ̀fẹ́ láti bára sọ̀rọ̀. Every product is a product of a process. Ọlọ́run tá à ń rí, Ọlọ́run process ni. Ọlọ́run ò lè torí pé òun nífẹ̀ẹ́ wa kó break process tó máa jẹ́ kí nǹkan wá sí ìmúṣẹ. Ibẹ̀ yẹn náà la máa gbà kọjá. So ó dìgbà táwa bá align nǹkan tá à ń ṣe pẹ̀lú ìfẹ́ àti ìnà Ọlọ́run nínú pattern tọ́lọ́run fẹ́ ká ṣe à ń tọ́ra wa ni a ó pẹ́ mbẹ̀. pẹ́ bí ọ̀bọ. èèyàn máa pẹ́ mbẹ̀. So téèyàn bá ti mọ̀ lọ tó di mọ̀ ìfẹ́ Ọlọ́run tó dẹ̀ fẹ́ dúró síbẹ̀ bẹ́ẹ̀ lèèyàn ti máa rèrè mbẹ̀. Because kì í ṣe ibi tójú kì í ṣe ibi tí kinní lọ́nà máa ń gbà bí àbí báwọn lọ́sẹ̀ máa sọ. bẹ́ẹ̀ ni ibi tí èèyàn bá fojú sí gbà mí ọ̀rọ̀ kì í sí bẹ́ẹ̀. Ohun tí mo tẹ̀ fẹ́ mú tí mò ń mú jáde nínú ọ̀rọ̀ yín náà nìyẹn pé ẹ̀ ń dá wa lẹ́kọ̀ọ́ ẹ sì ń gbà wá nímọ̀ràn torí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ló wà nílé tí wọ́n ń wò yín pé ẹ wo Olúwadùnsìn bí ṣe ń kọ mọ̀nàmọ̀nà iṣẹ́ ìlú yìí náà nísìnyí ṣe èkémi náà bẹ̀rẹ̀ sí ní ṣe ẹ̀yin ti fi àwọn ọgbà kan ẹ ti fi ṣe àwọn iṣẹ́ tẹ̀ wá ń kó èrè ẹ̀ lénìí mo mú ẹyọ kan yẹn nínú ọ̀rọ̀ yín gbogbo ẹ̀yin ọ̀dọ́ tẹ̀ wá nílé ẹ jẹ́ ká ní eléyìí ní okùn àyà wa wípé ọjọ́ abágùn báyẹn kọ́là máa ń kàn ọ̀run èèyàn máa kọ́kọ́ bẹ̀rẹ̀ láti ibì kan gẹ́gẹ́ bó ṣe sọ pé Ọlọ́run process èèyàn á bẹ̀rẹ̀ láti ibì kan èèyàn ra máa ṣe èèyàn kọ́kọ́ yọ ẹsẹ̀ yọ kan kúrò èèyàn á tún fè kejì sí èèyàn á tún gbé yẹn kúrò èèyàn á tún gbé kẹta sí ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan kó tó di pé màá mú abala tá a wà yìí tá a lọ sinmi díẹ̀ ẹ ní ẹ ti bá Tiwa Savage ẹ ti bá wọn ṣe ọmọlẹ́yìn báwo lẹ ṣe di ẹni tó dọ́dọ̀ rú Tiwa Savage láti bá wọn lùlù. Kò séèyàn tọ́lọ́run lè lò láti ràn yàn lọ́wọ́ èèyàn tó bá ń prepare fógo ó gbọ́dọ̀ rìn nírìn ògo ó gbọ́dọ̀ gbéradì fógo ó gbọ́dọ̀ ní nǹkan tí àwọn ológo máa nílò lọ́wọ́ ẹ̀ láti fi ṣe. mo mú ẹyọ kan. ọ̀rẹ́ mi kan mò ń bá ṣiṣẹ́ lọ́dọ̀. ẹ mú sùúrù ẹ máa sọ bẹ́ẹ̀ ṣe di ọmọ ẹ̀yìn Tiwa Savage fún wa ní orí ètò lẹ́ni ṣùgbọ́n ẹ jẹ́ ká jọ kọ́kọ́ dókè lọ́hùn ká lọ fi ẹsẹ̀ rajó náà ká lọ wo Tiwa Savage ọ̀hún ká fi ẹsẹ̀ ká fi rajó nígbà tá a bá padà dé àlejò ni wọ́n ṣì wà lórí ètò wọ́n máa kọlu ọ̀rọ̀ tán fẹ́ tẹnubọ̀ yẹn ní pẹrẹwu à ń bọ̀ ẹ̀kú kalẹ̀ ẹ má ti lọ síbi kankan. Ijiroro òwúrọ̀ lórí Kaftan TV Yorùbá àti yín gangan àlejò mi wọ́n sì wá ń kalẹ̀ wọ́n wà níbí à ń sọ̀rọ̀ tó pọ̀ kó tó di pé a lọ fi ẹsẹ̀ rajó lẹ́ẹ̀kan wọ́n sì fẹ́ tẹnubọ̀ ọ̀rọ̀ kan kó tó di pé a lọ ọ̀rọ̀ òun náà ni wọ́n máa tẹnubọ̀ ní báyìí àlejò mi níbi tí ẹ sọ ọ̀rọ̀ yẹn dé lẹ́ẹ̀kan bẹ́ẹ̀ ṣe di ọmọ ẹ̀yìn gbajúgbajà akọrin Tiwa Savage lẹ́yìn sọ bẹ́ẹ̀ ni wọ́n so project kan wà tó fẹ́ ṣe tí èmi ò mọ̀ kó fẹ́ wáyé èmi wà lọ́dọ̀ bọ̀dá Wọlé Òní aṣáà ń ṣiṣẹ́ so ọ̀rẹ́ mi kan wà tó ń play guitar. ọ̀gá mi Wọlé Òní à ń wá yín lórí ètò Ijiroro. ọ̀gá mi àwọn olùrànlọ́wọ́ aláàánú tọ́lọ́ ń lò fún mi ni mo dẹ̀ mọ rírì ẹ̀. tí ẹ bá wa gbé wọn wá sórí ètò Ijiroro òwúrọ̀ tí wọ́n wà. tọ́lọ̀ máa ti sọ bẹ́ẹ̀ à á gbìyànjú tiwa because
erin lákàtàbù ní bàbá. nítorí a fẹ́ gbọ́ bí àwọn gan náà bí wọ́n ṣe rin gbogbo ìrìn àjò wọn tó fi wá jọra wọn ẹ mọ̀ ní sọ̀rọ̀ tẹ̀sán lẹ̀. so pàṣẹ àṣẹ wa ń sọ̀rọ̀ yẹn àwa ṣiṣẹ́ tán bí ọ̀rẹ́ mi ṣe wá ní mo máa ní nǹkan kan tó ń fẹ́ sọ fún mi mo dẹ̀ gbọ́ wọ́n ní pé event kan ń bọ̀ èmi ò mọ̀ pé event tó máa tóbi bẹ́ẹ̀ so ó jẹ́ a live recording concert project tí Tiwa Savage fi ṣe tá a ṣe ní Abuja àdẹ̀bá àwọn èèyàn bíi méje àbí mẹ́sàn-án tá a tún jọ bá ṣiṣẹ́ tẹ́ pé gbogbo orin yẹn lọ́ṣà send first time gbà tí wọ́n dé wá ní rehearsal yẹn pé Tiwa Savage la fẹ́ bá ṣiṣẹ́ gbà tí mo tẹ̀ ọkọ débẹ̀ èmi náà play secular mo ti bá several people play so èmi náà ní a bit of the understanding but for somebody like her ó jẹ́ nǹkan tẹ́ pé èèyàn tí yóò bá mọ nǹkan tó ń ṣe kò lè bá ṣiṣẹ́ number one ó gbọ́n two ó ní òye ó ní ìmọ̀ ìjìnlẹ̀ nǹkan tó wá kà nípa orin ní iléèwé gíga tẹ́ pé iléèwé tó wà láwọn tó dáa jù ní gbogbo àgbáyé tó ń pè ní Berklee College of Music so èèyàn tó má dẹ̀ ó máa ní anticipation expectation kan tó fẹ́ gbọ́ tí ó máa ṣe nǹkan tó fẹ́ gbọ́ kò ní dá yín lóhùn because àwọn yẹn fẹ́ detail so gbàdá dẹ̀ bẹ̀rẹ̀ rehearsal adẹ̀bẹ̀ sí ń ṣe ìgbáradì tí àwọn àkọ́kọ́ a fi ṣe gbogbo overall sketching láti wò kí la fẹ́ lò fún concert báyìí pàtó máa fi di rehearsal kejì sí kẹta ìyá ẹ̀ kan wá sọ fún ẹni pé I think I like this guy's energy pé fún contract time ta fi ṣiṣẹ́ yẹn pé no pé ó dẹ̀ pé ó ní mò ń ṣe orin yẹn bẹ́ẹ̀ pé mo ti mọ̀ bẹ́ẹ̀ pé mi lè mí ní mo náà lọ́rùn ni pé bọ̀ tí wọ́n bá tí yẹn náà gbọ́dọ̀ ṣe yẹn gbọ́dọ̀ ṣe fúngbà díẹ̀ tájọ́ fi ṣiṣẹ́ yẹn mo understand nǹkan tó fẹ́ a dẹ̀ ní ìbádọ́rẹ̀ẹ́ púpọ̀ pẹ̀lú àwọn èèyàn tí a ti jọ play ní concert yẹn ní project yẹn so àtàwọn èèyàn mẹ́rin náà tá ti ṣe bá ṣe project àwọn oríṣiríṣi tọ́lọ́run fún wa lórí ọ̀fẹ́ láti ṣe. nítorí nígbà tẹ́ sọ̀rọ̀ pé èèyàn àti Tiwa Savage o ẹjọ́ ṣiṣẹ́ mo sì ti rò pé àwọn aráalé wọ́n ti sọ sí mi létí pé ká tiẹ̀ béèrè lọ́wọ́ arákùnrin wa pé báwo gan-an nítorí irú àwọn gbajúgbajà olórin báwọn àwa tiẹ̀ rò pé wọ́n tiẹ̀ kì í máa ń ṣe irú kọ́nsáàtì tó jẹ́ pé wọ́n máa pe onílù kó wa máa lùlù. ìgbà kan wà tí ò rí bẹ́ẹ̀ because stage ni kinní a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run fún nǹkan tá à ń rí a dẹ̀ dúpẹ́ lọ́wọ́ fún ẹ̀rọ ọba mú internet táwọn èèyàn wò so ó máa ní stake tíṣẹ́ ẹ̀ máa dé téèyàn á mọ̀ pé at this stage because that's the way téèyàn fi lè defend pé ó mọ̀ nǹkan tó ń ṣe tó bá ṣe record nínú studio tó shoot video ibi tó ti máa ta ọjà yẹn fáwọn èèyàn ni pé kéèyàn tún nǹkan téèyàn ṣe ní studio káwọn èèyàn fẹ́ rí nǹkan yẹn lọ́pọ̀ ní live performance live appearance so àwọn èèyàn tó bá dẹ̀ mọṣẹ́ bí iṣẹ́ wọn ló máa go through process tẹ́ ti rí tẹ́ẹ̀tì ẹ̀sìn bẹ̀ bọ̀ wọ́n máa tú iṣẹ́ yẹn ṣe ju nǹkan tó wà nínú studio lọ so àwọn èèyàn lè play studio ńlẹ̀ bọ̀ wọ́n lè ṣe live concert fún èèyàn láti lọ wo ohun gbangba ìwọ tó bá dẹ̀ mọ̀ kan fẹ́ wo ohun gbangba ò ní ṣe nǹkan tó fi máa dọ̀tí ara ẹ̀ ọkọ̀ bá ara ẹ̀ jẹ́ níta so bọ́rọ̀ iṣẹ́ ìṣeré nìyẹn then ẹlòmíì téèyàn ò mọ̀ ló máa gbéyàn ga so nǹkan táwọn atajọ́ ń ṣiṣẹ́ yìí ò mọ̀ nìyẹn pé mo jẹ́ onílù yẹn ò lè sọ pé sound engineer ò lè ràn mí lọ́wọ́ ìyẹn ò lè sọ pé DJ ò lè ràn mí lọ́wọ́ kì í ṣe gbogbo ìgbà tó jẹ́ èèyàn tó jẹ́ gbajúgbajà tájọ jẹ́ àjọ ń ṣiṣẹ́ ló gbọ́dọ̀ ràn mí lọ́wọ́ mistake táwọn èèyàn máa ń ṣe nìyẹn ẹlòmíì lè máa ń mọ̀ nípa music but ó like music tó lè ṣe nǹkan èèyàn ò mọ connection àbí influence tẹ́nìyẹn ní síbi téèyàn gan lọ tẹ́nìyẹn gan lè báyàn ìrìn àjò ọdún mẹ́wàá tá sọ di ìrìn àjò ọdún kan ní adẹ́tẹ̀ débi tó lọ so èèyàn gbọ́dọ̀ fojú pààyàn rẹ̀. lẹ́nu ọ̀rọ̀ owó tá à ń sọ yìí mo tún ti mú ẹyọ kan wọ́n ní kò dára kéèyàn máa fojú pààyàn rẹ̀ èèyàn mọ èèyàn ẹni nínú ẹni tó máa tètè sún èèyàn síwájú tó máa tètè sún èèyàn sí ibi tí àwọn ẹjọ́ lọ ṣé ní títí dè ní ẹ̀yìn àti ọ̀gá mi Wọlé Òní ẹ sì jọ máa ń ṣiṣẹ́ papọ̀. ọ̀rọ̀ ńlá ṣe rí ìrìn àjò ayé àti iṣẹ́ tí mò ń ṣe kò tí ì pé láì dárúkọ bọ̀dá yẹn because ìrìn àjò yẹn ti pẹ́ mo dàgbà sí bọ̀dá yẹn lọ́wọ́ ni ní iṣẹ́ ti ṣe ó wà lára àwọn tọ́lọ́ ń lò fún mi láti nurture mi torí pé mo dàgbà pé mo dẹ̀ fi kíní ẹ̀ di èèyàn because kò sí nǹkan téèyàn fẹ́ ṣe láyé tọ́lọ́ bá rán aláàánú séèyàn orí burúkú ayé ló wá ayé ò tí pé mo ṣe project kan tó ju tiẹ̀ ju ti Tiwa Savage òun wà lára ọ̀rọ̀ tí mo fẹ́ sọ Ọlọ́run ló lo bọ̀dá yẹn fún mi ìyẹn ní centenary project tó ṣe ní 100 year centenary project tó ṣe ní Aso Rock
tí gba Goodluck Jonathan kò sí èèyàn tó fún mi ní adúrú platform àti owó yẹn rí first time mo ní one of my major big breaks but dáwọlé òní lọ́lọ́run lò mo dẹ̀ mọ rírì ẹ̀ àti àkàmọ́yé tá a ti ṣe mo ti bá wọn record almost 1,500 songs in the studio yes. àwọn náà ni wọ́n kọ yín bẹ́ẹ̀ tí ń porí pọ̀ gbogbo ẹ̀ 90% mi ò tijú àti sọ. ọ̀gá mi wọlé òní olùrànlọ́wọ́ aláàánú mi ni mo dẹ̀ àwọn ayé lórí ètò ìjíròrò tí ẹ bá sọ fún ọ̀gá mi wọlé òní pé kán ṣe orin wọ́n bá Ọlá Onabajo porin pọ̀ kò sí wàhálà tí wọ́n dá yín lọ. so ilé tó tẹ̀ wá jẹ́ pabambarì ẹ̀ nígbà tí àti ẹ̀ fi bẹ́ẹ̀ sí tán travel tán lọ sílùú òkèèrè ibi tó yẹ kán lọ lọ ní kémi àti àbúrò wọn ká lọ ṣe ojú níbẹ̀ mọ̀ pé èèyàn tó lè ṣerú nǹkan bẹ́ẹ̀ tí ò bá ní ọkàn tó dáa tí ò lẹ́mìí ire síyàn kò ṣeé ṣe so àkàmọ́ iṣẹ́ tá a ti jọ ń ṣe gan láìríra iṣẹ́ tá a jọ ń ṣe láìríra ó pọ̀ ju ilé tá a jọ ṣe nígbà tá a ríra nígbà tí àìsàn lòkúlòkú pandemic so èèyàn gbọ́dọ̀ torí pé èèyàn gbọ́ pé wọ́n bà èèyàn kan jẹ́ kó wá máa join àwọn èèyàn láti bà ènìyàn jẹ́ láì mọ̀dí bí o mọ̀ bí èèyàn tó ń sọ̀rọ̀ fún ẹ jẹ́ àkórìíra àbí alátakò àbí ọ̀tá ènìyàn so nǹkan téèyàn bá gbọ́ nípa èèyàn kò séèyàn títí ẹ pé kò dẹ̀ sí èèyàn tí ò ní opportunity láti rí òwò èèyàn kì í ṣe pé ní bíbá sùn ní láti mọ ìwà èèyàn tán kó rí èèyàn tán but ó yẹ kó máa ṣí òwò olóore àbálànú ẹ̀ síta ẹlòmíì ti fi orí gbègùn ẹlòmíì dẹ̀ ti fi orí ṣe nǹkan tó yẹ kó fà tó fa ìfàsẹ́yìn fún wọn because kò sí bí èèyàn ṣe máa wà tí ò ní ìgbà àkókò tí ò dára kì í ṣe nǹkan tó ṣe sí ẹ máa yẹn téèyàn bá tẹ máa wà á wo nǹkan tẹ́ni ẹ ti ṣe tó ti dáa so bí ẹ tẹ ní nǹkan tó gba yín pọ̀ bí tó dánmọ́rán bọ̀ wá ru ọlá ìgbà tẹ́ni ẹ ti ṣe èèyàn lóore because ẹlòmíì ti fojú olóore gúngi ìka tó ti fúnyàn lóúnjẹ èèyàn ń ge èèyàn dẹ̀ kí ń fẹnu bà á jẹ́. ẹ ṣeun àlejò mi ẹ ti sọ̀rọ̀ tó pọ̀ ó sì dàbí kékeré tó máa sọ̀rọ̀ síwájú àti síwájú sí ṣùgbọ́n àsìkò mi ń sáré ṣùgbọ́n màá sáré sọ ẹyọ kan ká tó kúrò lórí ọ̀rọ̀ tá à ń sọ torí pé mo mọ̀ pé ẹ̀ tó padà wá lẹ́ẹ̀kan sí a lè dá ọ̀rọ̀ wọn a lè dá sọ tán léni ẹni ẹ tí wàá máa ń ṣe iṣẹ́ ká máa bá wọn èèyàn ra ohun èlò orin báwọn ṣe báwo lẹ tún ṣe bára yín nídìí èèyàn torí pé mo rí pé ẹ ti mẹ́nu lọ bẹ́ẹ̀ ṣe bára yín nídìí à ń porin pọ̀ nínú àwọn ọ̀rọ̀ yín. mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run tó fún mi lé àwọn èèyàn bíi áńgẹ́lì èèyàn kan náà tó Ọlọ́run tún lò fún mi ní sáìdì bẹ́ẹ̀ ni bọ̀dá mi Kẹ́ni Kórè tó wà ní Infinity kí ní olórí okun mọ́ ẹ̀ àjọ travel èmi ni mo dẹ̀ manage band yẹn fún 10 years. so band tiwọn mo manage band I was the band manager just máa bá wọn ṣe logistics máa kó band jọ àṣẹrì àzà àjọ travel ṣe ticket gbogbo àwọn kiri wọ̀nyẹn so ó rí i pé Ọlọ́run tún fún mi lẹ́bùn yẹn pé èmi ò dẹ̀ mọ̀ pé èmi gan ní àwọn ẹ̀bùn yẹn so àwọn ẹ̀bùn míì wà tó wà Ọlọ́run máa ṣèyàn ní àfi ara sínú kú àwọn èèyàn kan wà tí èèyàn máa bá pàdé tó máa jẹ́ kí àwọn èèyàn kan tó rí ìpele ayé èèyàn ju èèyàn fún ara ẹ̀ gan tí ó mọ̀ because àwọn èèyàn ti rí ìrírí ju èèyàn lọ. so bí pọ̀dá yẹn ṣe aṣáwọn á lọ àwọn àbíkan wọn Dunsin kó o dìgbà tó bá máa ṣe ó lè fi kíní ṣe business wọn ní òótọ́ mà ní ó tó ṣe kan mo lọ sí Alábà mo wá bẹ̀ sí béèrè lọ́wọ́ àwọn èèyàn báwọn náà ṣe ń ṣe kíní gbé mi náà dẹ̀ ṣe bẹ̀rẹ̀ ni mo dẹ̀ bẹ̀ sí fẹnu sọ fún àwọn èèyàn because kò sí bí téèyàn máa lọ tí èèyàn máa ń bá àwọn èèyàn ńláńlá ṣiṣẹ́ kì í ṣe èèyàn ńláńlá gan nìkan ló máa ń nífẹ̀ẹ́ sí wọ́n máa ń nífẹ̀ẹ́ sí àwọn èèyàn tó ń bá wọn ṣiṣẹ́ kéèyàn wá mọ àwọn èèyàn tó nífẹ̀ẹ́ sí kó dẹ̀ ní relationship but the bottom line kéèyàn jó lóòótọ́ èèyàn tó bá sọ jẹ́ kó bá ń bẹ̀ because kò séèyàn tó ń fà lọ́wọ́ sókè tó ń sọ̀rọ̀ ẹ̀ dáadáa níbi tí ò sí ń bẹ̀ láti defend rẹ̀. kéèyàn jẹ́ olóòótọ́ èèyàn ká sáré sọ̀rọ̀ díẹ̀ nípa ọ̀rọ̀ olóòótọ́ ṣé mo pa àsọ̀rọ̀ òpùrọ́ mo fi ọ̀rọ̀ òpùrọ́ mo fi ṣí wa létí nígbà tá a bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí ẹ sáré sọ̀rọ̀ díẹ̀ nípa kéèyàn jẹ́ olóòótọ́ àti nípa iṣẹ́ ọwọ́ èèyàn bí méjèèjì bó ṣe máa ń takò ara wọn. Ọlọ́run máa ń bùkún olóòótọ́ èèyàn téèyàn bá ti ń ṣe nǹkan tó jẹ́ nǹkan tó máa buyì kún Ọlọ́run tó máa buyì kún èèyàn kì í ṣe owó ló yẹ kó kọ́kọ́ lé wàhálà àti ìdààmú lẹ́ni ẹ̀ ń bá fó fẹ́ fà sínú ayé ẹ̀ tó bá ń lé nǹkan tó yẹ kó máa lé o èèyàn tó ní kinní yẹn lọ́wọ́ ló yẹ kó lé nǹkan tó yẹ kó lé a máa lé o because èèyàn tó ní nǹkan tó ń lé lọ́wọ́ lòun bá ṣọ̀rẹ́. So a man that has the currency of relationship is the wealthiest man in the world. Tẹ́ bá ra àwọn kan tó máa sọ pé ó lówó pé kò lówó
olówó tó lóòótọ́ kò lè kùtà because tí ò bá lówó àwọn èèyàn tó ti fi owó tó ní tó ti fi ṣèrànlọ́wọ́ fún máa gbé dìde because àwọn yẹn máa mórè tó ti fi òótọ́ àti nǹkan tó náà ní àti ìgbà tí àkókò tó yẹ tó fi ràn lọ́wọ́ ó máa padà kó lè kùtà. ẹ bá ń fún àwọn òpùrọ́ àtàwọn alárékérekè láti lọ sí gbangba ní ìmọ̀ràn kan ní ìṣèlú kan. òpùrọ́ àtàlárékérekè wọ́n máa jẹ ọjọ́ ọ̀la wọn lénìí tó bá di ọjọ́ ọ̀la kò ní sí nǹkan tó yẹ kán jẹ ìpayín kékeré ẹkún ọ̀fọ̀ because wọ́n ti pa èèyàn lẹ́kún torí pé àwọn fẹ́ jẹ́ èèyàn. èèyàn tó bá ti ń fàyàn sílẹ̀ ilẹ̀ ló ń lọ èèyàn tó máa ń fàyàn sókè òkè ló máa ń lọ. kábíyèsí. nítorí ọlọ́run sọ́nà ọ̀rọ̀ rẹ̀ ọlọ́run ò dẹ̀ lè bírèkì ọ̀rọ̀ ẹ̀ torí pé òun nífẹ̀ẹ́ wa a gbọ́dọ̀ fi ìlànà yẹn hàn. ó ní ọlọ́run òdodo ni nǹkan téèyàn bá ti ṣe ló máa bá. ó ní I am the God of all flesh. I visit the iniquities of the father to the children even to the fourth generation. bẹ́ẹ̀ni mi ò bẹ ẹsẹ̀ bàbá wò láti ìran kìíní yẹn ó máa ń bá ẹ̀mí lẹ́rùn. so àkàmọ́ nǹkan tí òbí mi máa ṣe tá a mú jẹ tọmọ ẹ̀ ò ní mú jẹ. òbí ọmọ máa gégùn fòbí fún wàhálà àti ìdààmú tó kó àwọn sí torí àṣìṣe òbí. àlejò mi ẹ ṣeun ẹ tiẹ̀ ti bá wa sọ èyí tó pọ̀ nínú ọ̀rọ̀ àwọn aráalé wọ́n sì àwọn aráalé kọ̀ọ̀kan wọ́n ní ọ̀rọ̀ kan tàbí méjì tí wọ́n fẹ́ bá yín sọ ẹ bá mi sọ àwọn social media handle yín fún àwọn aráalé ká tó dágbére lórí ètò. ní Facebook mi Dunsin Akingbolasan ló wà ń bẹ̀ ní Instagram handle mi Global Dunsin ló wà ń bẹ̀ ní YouTube channel mi Global Dunsin ló wà ń bẹ̀. gbogbo bí tẹ́ ti lè bá àlejò mi pàdé òun náà ni wọ́n ti sọ fún wa ṣé tí n bá tún pè yín wá sórí ètò ìjíròrò òwúrọ̀ lórí Startimes television lọ́jọ́ mi ṣe dáhùn. kọ́lọ̀ ń dẹ̀ mí sí. ó ga jù léni kídùn púpọ̀ ṣókí òun náà ni ọbẹ̀ oge bí àwọn bá mi Yorùbá wọ́n ti mọ̀ ń sọ náà nù ní ọ̀sẹ̀ ọlọ́kà ṣe gbogbo yín tẹ́ bá mi jẹ́ léni gbogbo yín ni mò ń kí pé ẹ ṣeun gan ni ẹ kú àìbínú mo ti dágbére lórí ètò nìyẹn orúkọ tèmi Ola Onabajo Ayọ̀lúwa ṣeun ńlá fún mi tẹ́yìn bá ní ìpolówó ọjà kan tàbí méjì tẹ́ fẹ́ kí n bá yín ṣe ẹ tẹ gbogbo àwọn àtẹ̀jíṣẹ́ yín ṣọwọ́ sí mi @Onabajo Ọláwálé social media mi gbogbo ẹ̀ pátápátá lórí Facebook lórí YouTube lórí Twitter @Onabajo Ọláwálé ẹ lọ fọ́lọ̀ mi lórí Instagram ẹ lọ subscribe lórí YouTube mi ẹ kí wá kí gbogbo àwọn tí a ti jọ ń ṣiṣẹ́ látàrí ẹ ṣe wáyé ẹ ṣe Táíwò ẹ ṣe Tọ́pì ẹ lọ́wọ́ bọ́tìnì mi ẹ̀dítọ̀ mi Olúwarántìmí you know I love you. mo nígbà tó bá ti máa fi di àárọ̀ láta tó máa fi pàdé káfíńrẹ́ àtàyò káfí pàdé àlejò mi ẹ bá ń kí àwọn ará lé pé ó dàbọ̀. ẹ ṣé o ẹ̀yin lé ó dàbọ̀ ká ṣe ilé ayé rere kí rere lè bá wa láṣẹ Ọlọ́run lágbára Ọlọ́run ilé tó kù kọ́ni tó parí eré ayọ̀ là ń fi lò gbà láṣẹ Ọlọ́run ẹ ṣé mo dúpẹ́ ó dàbọ̀. ó dàbọ̀ ó dìgbà kan náà bye.